Láwórì ò gbọ́dọ̀ kú o. Bàbá Láwórì ò gbọ́dọ̀ kú o. Mò ń ṣọ́nsìn Láwórì ò gbọ́dọ̀ kú o. Tí nǹkan kan bá ṣe Láwórì, tí anybody bá jáde nínú ẹ̀yin ọ̀gá wa tẹ́ pẹ̀lẹ́ ní àgbà òṣèré, tẹ́ bá jáde, nǹkan tá a máa fi ojú yín rí, ara yín ò ní gbà o. Adé Ọmọdé ni orúkọ mi. Ẹ má bínú pé mo bá ìkàrà wá sí orí afẹ́fẹ́ lénìí. Bó ṣe rí lára mi ni. Lórí ọ̀rọ̀ bàbá Láwórì la ṣì wà. Ẹnìkan pè mí lánàá, ìkan náà àwọn olólùfẹ́ mi tó tún jẹ́ bàbá mi. Ó wá ń kì mí nílọ̀ pé kí n jáwọ́, kí n má sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Láwórì. Pé nítorí pé ẹni tó wà involve yẹn ọ̀gá wa Koko Zaria, pé òun ò fẹ́ kó dàbẹ̀ pé bí àwọn máa wò pé mo yájú sáwọn, ọ̀bí àwọn ọmọ lẹ́yìn wọn máa ní wọn yájú sáwọn. Wọ́n sọ fún wọn wípé Adé Ọmọdé tó ń wò ìyá sí ni mímú wọn mi kì í ṣe ẹran tí wọ́n ń jẹ. Ọ̀gá ní mímí ò kì í ṣe ẹran tẹ́nìkan lè pín kájú lé àgbéjúsẹ̀ lọ́mọdé gbégegele tó bá mú ọ̀pọ̀ tó bá yẹ kọ̀ọ̀kan a máa jọ̀wọ́ ẹ̀ sílẹ̀ ní kó máa lọ. A lè sọ wípé torí pé àwọn kan wà nípò agbára lórílẹ̀‐èdè yìí ká má lè bá wọn sòótọ́ ọ̀rọ̀. A lè sọ bẹ́ẹ̀, èmi ò tẹ́ lè sọ bẹ́ẹ̀. Mo ṣe ewì kan lẹ́nu mẹ́ta, mo ní sìkàsìkà rántí àtúbọ̀tán, torí ọjọ́ kan ẹ̀dá dágbére fáyé. Gbogbo ohun tá a bá ṣe nílé ayé lọ́mọ aráyé á sọ nípa wa bá a bá lọ. Gbéwì yẹn ṣe lọ nìyẹn. Gbogbo ohun téèyàn bá ṣe láyé yìí, tí ìjọ téèyàn bá ti lọ ayé máa sọ. Ẹ̀dúnpàpà bí mo sọ, mo ní ẹ ṣe eré, torí kò sẹ́ni tí ò ní kú láyé. Bàbá Olúgbọ́n kú, bàbá rẹ̀ sárọ̀run. Oòduà bàbá Yorùbá kú, gbogbo wa là ń réwàlẹ̀ àṣà. Àmọ́ o, iṣẹ́ ní sunkún ẹni wà nídàrọ̀ ọmọ ènìyàn. Tá a bá ṣiṣẹ́ rere nígbà tá a wà láyé, bá a bá kú tán, iṣẹ́ tá a ṣe sílẹ̀ ni wọ́n máa fi rántí wa. Torí ikú pa Ànábì Muhammad lọ́jọ́ sí, iṣẹ́ tó fi sílẹ̀ ò parun. Jésù olùgbàlà fi ayé sílẹ̀ tán, iṣẹ́ tó fi sílẹ̀ ò kú bọ̀rọ̀bọ̀rọ̀. So gbogbo ipò tó bá wà láyé yìí máa rántí pé ọjọ́ kan máa lọ. Ó máa lọ, olówó ànádà, onípò ànádà. So rísì tó yẹ pé kò sí bó ṣe ní agbára tó, kò sí bó ṣe ní oògùn tó, kò sí bó ṣe mọ èèyàn tó. Èmi màá bá ẹ sòótọ́ ọ̀rọ̀. Ojú ti ẹni tó lè para tó lè pẹ̀mí. Ojú ti ẹni tó lè para tó lè pa ẹ̀mí. So bàbá mi tí ó bá mi sọ̀rọ̀ yẹn, ẹ má bẹ̀rù, ẹ má fòyà, sí ni kẹ́ máa bá mi gbàdúrà. Because kì í ṣe ìgbà tí social media dé ni mo ṣe ń sọ̀rọ̀. Ṣẹ́rí àwa tí a tiẹ̀ tó yẹ pé ìrírí ayé sísọ la fi bẹ̀rẹ̀ ìrìn àjò ayé wa. Ìwọ̀nba lè ọ̀rọ̀ sísọ lè bà wá mọ́. Ìbà fún ọ̀gá mi Isaac Adéyínká, ọmọ onímọ̀ọ́rù àtètè kan tá bá ń tilé fẹ́ bọ̀. So ẹ̀rù ọ̀rọ̀ sísọ ò kì í bà mí láti bẹ́ẹ̀ sòótọ́ ọ̀rọ̀. Now ẹ jẹ́ kí n wá lọ síbi kùnkùndùn gangan. Kí ló ń ṣẹlẹ̀ tára fi ń kan mí lọ́rọ̀ bàbá Láwórì? Onítíátà ni mí. Bàbá Láwórì jẹ́ bàbá tí mi nídìí iṣẹ́ tíátà. Ọmọ onítíátà ni mí. Bàbá Láwórì jẹ́ ọ̀gá, ó tún wá jẹ́ bàbá sí mi nídìí iṣẹ́ tíátà. Tí irú ẹ̀gbìn kan bá ta sí wọn, ó yẹ kí irú wa dìde táwọn bàbá wa tó kò bá tiẹ̀ dìde, táwọn ọ̀gá wa ò bá dìde. Torí ìgbà táwọn náà bá dé ipò yẹn, àwọn kan náà ló máa bá gbọ́nrú ìyà bẹ́ẹ̀ nù. Onítíátà gidi ni mí. Mo dẹ̀ joyè nídìí iṣẹ́ tíátà, ọdún 4 ni mo fi ṣe alága tampa níjọba ìbílẹ̀ mi láyé bàbá Adélé Òdùlé. So kéèyàn má sọ pé kí ló kàn bẹ́ẹ̀, mo ní ráyè láti dá sí. Now ẹ jẹ́ kí n tún padà sọ àwọn àlàyé nípa àwọn information tí mo padà gbọ́ lórí ọ̀rọ̀ yẹn. Torí everyday by day ni mo ń dig ọ̀rọ̀ yẹn, pé mo fẹ́ mọ kúlẹ̀kúlẹ̀ láwọn kankan sì wà tó ti hide tó wà hidden nípa ọ̀rọ̀ yẹn tí màá jẹ́ kẹ́ mọ̀ lẹ́nu.
bí ọ̀rọ̀ yẹn ṣe lọ lélẹ́yìí, Láwórì ó lọ sí Ìdímù lọ ṣe MC níbi program kan, mo ti sọ tẹ́lẹ̀ bọ̀ àwọn kan tún ní àwọn ò tún gbọ́. Nígbà tí ó ń anchor program lọ́wọ́, àwọn Koko Zaria, ọ̀gá Koko Zaria àtàwọn ẹmẹ̀wà wọn wọlé, pàtó wọn wọlé lọ jókòó. Pàtó wọn lọ jókòó, àwọn guys kan wá bá Láwórì pé bàbá ń pè é, bàbá wo wọn ní Koko Zaria. Láwórì dẹ̀ lọ. Normally Láwórì ọ̀gá Láwórì ò kì í ṣẹgbẹ́ Koko Zaria lọ́jọ́ orí, kò yẹ kí wọ́n lọ. Koko Zaria ló yẹ kó wá kí wọn lójú àgbo pé bàbá ẹ rásà. Ní ká fi ọ̀rọ̀ Yorùbá tó, àṣà Yorùbá ká fi tó. Kì í ṣe pé ó yẹ kó sọ pé ẹ lọ pè wá, nǹkan tó ò dá. Àìlówó pa ní lórúkọ dá, mínísítà náà ní sílẹ̀yìn orúkọ èèyàn. Àìlówó pa yẹn lórúkọ dá, kò dẹ́sẹ̀ tó náwó gan. Tó bá ti gbé agbọ́gà yìí lọ sílẹ̀ ní bọ́dì, ẹ fún mi lóúnjẹ, onówó láyà rẹ̀. Àkọ́kọ́ ni mo condemn ìwà yẹn. Kò yẹ kó sọ pé kán lọ pè bàbá wá. Bàbá tí wá ní ìyẹn lọ. Nígbà tí bàbá Láwórì wá dọ̀dọ̀ ẹ̀, ó wá sọ wípé ṣé kò rí òun nítorí kò recognize nígbà tó ń wọlé. Bàbá yẹn ò dẹ̀ wo níwò pé mo jù ẹ́ lọ lọ́jọ́ orí, kò yẹ kó sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ sí mi. Bàbá ní sọ́lẹ̀ má bínú, bàbá ẹ mà bàbá pọn lé everything. Ọdẹ rẹ̀ rìn. Ẹ̀yìn tí bàbá Láwórì yí padà tó ń lọ, kò mọ tó ṣẹlẹ̀ lẹ́yìn mọ́, àfi gbà látàrí ẹ̀ àwùjẹ tó máa mí, àfi gbaragada tó ṣubú. Ìgò ló dún lórí ẹ̀ o, ìgò ló dún lórí ẹ̀ o, bó ṣe ṣubú nìyẹn. Tí Láwórì fi wá di èrò ilé ìwòsàn. Ẹ jẹ́ ń gé bẹ́ẹ̀. Mo wá wo fídíò Ìyá Esabod lánàá àbí ìjẹta. Ìyá Esabod máa ń sọ wípé ẹ̀ ń gbọ́ pé Láwórì ọ̀nà faint ní hospital. Wọ́n ní àmì ìfẹ́ máa lo ìbò lórí social media. Wọ́n ní ó dákú, ẹ má bínú lórí ọ̀rọ̀ Facebook nísìn. Wọ́n ní ó dákú lọ hospital. Ó fẹ́ ṣe ló ń wówó. Màmá gbogbo àwọn blogger kéékèèké ló máa ń bẹ̀rù yín, wọ̀ èmi ò ní bẹ̀rù yín o. Ṣùgbọ́n nítorí pé mo jọmọ Yorùbá, mi ò ní rí yín fín. Kò yẹ kẹ́ ẹ sọ̀rọ̀ lọ síbẹ̀ yẹn. Bẹ́ẹ̀ nǹkan ṣe tó yìí, màmí Esabod, tẹ́ ẹ ṣe tó yìí, tára sí ń dára àgbà yìí, kí ẹ̀ bá fọ kí ni gún yín lásán ẹ̀ máa mọ̀ lára, ká má sọ pé ìgò lórí láàrin orí. Màmí kì í ṣe pé Láwórì ó ní lówó. Hospital tí Láwórì bá ń parọ́, hospital yóò ní fẹ́ kó borúkọ àwọn jẹ́ kán parọ́ pẹ̀lú ẹ̀ náà. Ẹlẹ́kẹta tán ní ń gbé Láwórì padà sí hospital lílé, wọ́n ní ibi tí ìgò ẹ̀ ti bá, ó ti affect ojú ẹ̀. Ó ń dákú nsìn, kò tún ríran dáadáa láti jọ yẹn. Tí òun bá parọ́, ilé ìwòsàn yìí ò lè parọ́ torí wọn lè fẹ́ borúkọ ara wọn jẹ́. Mo clear ti Màmá Esabod. Yorùbá ní ká fi kíní kan dára o, ká kó fi dára ọmọ ẹranko ní gbogbo ẹni bàbá mi tẹ́ ń wo mi, ta náà máa pàgò lórí ẹ̀ tí ò bá jẹ́ ní tó dúró dáadáa tó lè dijọ́ kejì lójijì tó mọ̀ pé ń bọ̀ tẹ́lẹ̀ làwọn èèyàn ní àwùjẹ èèyàn láìsí ẹranko kẹ́ni kan wá sọ pé ó ń parọ́ ni tádẹ rí bí wọ́n ṣe rán táwọn tó wà ń bẹ̀ gan jẹ́rìí sí. Mo clear ti Màmá Esabod. Now kí wọ́n padà sórí ọ̀gá Koko Zaria, ìdí ẹ̀ta fi ń drag wọn. Ká ní ọ̀gá Koko Zaria ò ní kán lọ pé Láwórì wá, ó ṣeé ṣe kán má pàgò lórí ẹ̀ torí ẹni tó máa lọ bá ní ojú agbo tó wà pàgò tẹ́ni á dẹ̀ escape ọmọ múra torí nǹkan tí ó ṣẹlẹ̀ lílé o. Wọ́n ní ẹni tó pàgò yẹn kàn sọ wípé ṣé Láwórì nìyẹn, ẹnì kan á dà pé ẹni ẹ̀ dẹ̀ wá from nowhere ó dẹ̀ pàgò lórí ẹ̀. Ṣé wọ́n mọ nǹkan tó wá ń bí wa nínú di sin, wọ́n ní wọn dẹ́ni yẹn mọ̀, wọ́n ní ẹni yẹn ó sá lọ.
Láwórì ò mọ ẹni tó pagò lórí ẹ̀ torí òun kọ ẹ̀yìn sí wọn ni ó ń lọ sójú agbo padà. Ṣùgbọ́n àwọn tó wà ní agbègbè yẹn báwo lẹ ṣe máa sọ pé ẹ̀ẹ̀mẹ láì ṣòru láì ṣalẹ́ pé ẹ̀ẹ̀mẹ èèyàn tó pagò lórí ẹ̀ ẹni ẹ̀ dẹ̀ lọ láàrin gbogbo yín bẹ́ẹ̀. Láwórì tó gbogbo ayé mọ̀ tó jẹ́ star ẹnìkan wá light from nowhere ó pagò lórí ẹ̀ ó dẹ̀ sá lọ. Báwọn gidigan kú wá ń tẹ̀lé Ọ̀gá Koko Zaria ṣe wá pọ̀ tó yẹn ẹ wá rẹ́ni yẹn mú mọ́lẹ̀ ẹ wá ní ẹ̀rí ẹ̀mọ́ ń tàn ẹ̀ẹ́dọ́ntàn mọ̀ kọ́tà wà fi ń bínú nìyẹn pé báwo lẹ sì jẹ́ kẹ́nìyẹn lọ. Dó Ọ̀gá Koko Zaria ló gbé Láwórì lọ ilé ìwòsàn. Ọ̀gá Koko Zaria dẹ̀ wá jáde pé ń tilẹ̀ tọ́lọ́run òun ò mọ̀ ẹni tó òun mọ̀ ẹni tó ó dẹ̀ sọ wípé òun kọ́ lóníkan pàgò lórí Láwórì. Ó dẹ̀ fi Àlùkùránì búra pé tó bá jẹ́ pé òun mọ̀ sí gbogbo egun tó wà ní Àlùkùránì kò jẹ́ tó túmọ̀ sí pé kò lè fi Kùránì búra lórí asán, tó túmọ̀ sí pé a ti gbà lóòótọ́ pé kò mọ̀ sí, ó lè jẹ́ lóòótọ́ ni kò mọ̀ sí. Ṣùgbọ́n nǹkan táwa ń sọ pé kò mọ̀ sí lóòótọ́ ṣùgbọ́n báwo lẹni yẹn ṣe láyè sá lọ láàrin gbogbo àwọn díẹ̀ tó wà níbẹ̀ yẹn. Irú patí bẹ́ẹ̀ yẹn kò sí patí lórílẹ̀‐èdè wa tí ò kì í ní ẹ̀ṣọ́ aláàbò. Wọ́n ná ọlọ́pàá wọ́n á ná Àmọ̀tẹ́kùn. Nǹkan tó dùn pé táàtù ṣe pé ẹni yẹn sá lọ nìkan wọ́n ní wọn mò ń tàn wọn dá mọ̀ bí adúdú ni bí apá ni bí obìnrin bí ọkùnrin ni kò sẹ́ni tó mọ̀. ẹ wá jẹ́ bí nǹkan kan. Ǹjẹ́ a rí patí kan nílé ayé yìí táwọn èèyàn máa ṣe tí cameraman ò kì í síbẹ̀ so kámẹ́rà náà ò gbé ẹni yẹn? Ṣé kámẹ́rà ò gbé kò gbé Láwórì nígbà tó lọ kí Koko Zaria? Ǹjẹ́ a rí patí kan láyé tó yẹ pé àwọn èèyàn máa wà níbẹ̀ tá nílẹ̀ ní tó máa fi fóònù record 1 or 2 things so kò sẹ́ni tó rí bọ̀bọ́ yẹn record pé mo rí gbà mo record yẹ this yẹn àrí fídíò clip kankan níta. Kí ló ń ṣẹlẹ̀? Sáǹjànú ló wá fọ́gò lórí ẹ̀ ni àbí win kẹkiri ibi tó rọrùn ẹ̀ tí ń lọ sí báyìí. Àwọn ọlọ́pàá ti pé Ọ̀gá Koko Zaria wọ́n ti fọ̀rọ̀ wá lẹ́nu wò ó ní òun mọ nǹkan pẹ̀ wọ́n dẹ̀ ti fi sílẹ̀. Ara ìdí tí Ọ̀gá wa Ọláìyá fi wá jáde ni pé Ọ̀gá Ọláìyá ni ò tó ní irọ́ pé onírọ́ ni Ọ̀gá Koko Zaria. Nǹkan tó dìjà wọn ti ẹ̀ nìyẹn pé irú ẹ̀ máa ń pọ̀ ju pé ó lè mọ̀ ń pẹ̀ kó ní òun mọ̀ ń pẹ̀. Nǹkan tó bí Ọ̀gá Koko Zaria nù ni pé Ọ̀gá Ọláìyá àgbáyé sọ̀rọ̀ bí èwe mo ti ní mi mọ̀ ń pẹ̀ kí ló dé tó ń sọ̀rọ̀ yìí. Nǹkan tó fà tí Ọ̀gá Koko Zaria fi sọ pé Ọ̀gá Ọláìyá ń kéré tọ́mtọ́m nìyẹn tí Ọ̀gá Ọláìyá náà fi dára padà pé àìkàwé ló ń da Koko Zaria láàmú pé onírọ́ ni yẹn pé ó lè ṣe kó nùhùn kọ́ ló ṣe pé bó ṣe máa ń parọ́ ẹ̀ nìyẹn. Ẹ pé mo ṣe yànnà ọ̀rọ̀ yẹn kọ̀ọ̀kan mẹ́rin nǹkan tó ń dìjà Ọ̀gá Ọláìyá Igwe àti Koko Zaria nìyẹn. Ẹ má wà pé nǹkan tí Ọ̀gá Ọláìyá Igwe dẹ̀ fi ní ráì láti dá sọ̀rọ̀ yẹn náà pé onítìátà làwọn náà onítìátà ni àwọn náà so gbogbo wa ò dẹ̀ lè dákẹ́ ká máa wòran lórí ọ̀rọ̀ yìí sóyé gbogbo wa ò lè dákẹ́ ká máa wòran lórí ọ̀rọ̀ yìí. Nǹkan tó fa kínfa láàrin Ọ̀gá Ọláìyá Igwe àti Koko Zaria nìyẹn. Ọ̀gá Ọláìyá ní irọ́ ló ń pa Koko Zaria ní lẹ́yìn ìgbà tó ń ti fi Kùránì búra kí lẹ tún fẹ́. Nǹkan tó fa tí wọ́n nìyẹn oyè yín nǹkan tó fa tí wọ́n nìyẹn. Nísìnyí báyìí ìyàwó bàbá jáde few days back pé bó ṣe ń ṣe Láwórì ò yí àwọn. Ìyẹn Sábọ̀dì ní irọ́ ló ń pa pówó ló ń wá. Ẹ jọ gbogbo ẹni tẹ́ ń wo mi ta ni wọ́n máa pàgò lórí ẹ̀ tí a rò ní ro dégbò bẹ́jẹ̀ láwùjẹ̀ ẹ wá sọ pé owó ló ń wá owó wo ọ̀rọ̀ owó kan ló wá kọ́ lélẹ́yìí. Nǹkan tó wá dùn mí ni pé àwọn blogger kan wá sá sẹ́yìn ẹ̀rù ń bà wọ́n láti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí. Tó yẹ pé àwọn kan ti ń gbà mí gan nímọ̀ rẹ̀ pé Adé má dá sí so àwọn èmi délé mo máa nǹkan kan wà tí mi láì dáyé mi láì kéèyàn máa fẹ́ra ní ìyẹn ẹgbẹ́ lára torí ẹ̀fọ́ òkè ilé ẹ̀fọ́ láwo ilé òkè sọ fún ilẹ̀ pé kílẹ̀ kó súnmọ́ òun kó ń jókòó. Èèyàn jọ ní gbogbo àjọ nílé ayé ni
kò yẹ kẹ́nìkan máa ní ẹnìkan lára. Nísìn Láwórì ò lè ríran dáadáa mọ́ tí mo dẹ̀ confam kí ni ẹ̀ tí ń affect ọpọlọ ẹ̀ báyìí. Ẹjọ́ báwo ló ṣe fẹ́ bọ́ ọmọ, báwo ló ṣe fẹ́ bọ́ ìyàwó báyìí, báwo ló ṣe fẹ́ lo ìgbésí ayé ẹ̀ tó kù, ta ló fẹ́ bọ́? Òun lẹ̀ sọ pé ẹ̀ẹ̀mẹni tó pàgò lórí ẹ̀ yìí bí èrò ṣe pọ̀ tó ló gbàgbó yẹn wọ́n rí ẹni yẹn mú wọ́n ní àwọn kété wọ́n ní àwọn ò dá wọn mọ̀, gbogbo àwọn tó àlágbọ́n kò sẹ́ni tó jáde dì sí lórí social media pé mo mẹ́ni yẹn tàbí mo wá tàn fẹ́ àsìkò yẹn lọ gbogbo èyí wọ́n tó bá jẹ́ pé o mẹ́ni yẹn dọ́rùn Láwórì lọ́wọ́ tàbí tó yẹ pé o ṣe mistake rìkọ́ọ̀dù fídíò bòyí tí nǹkan ẹ̀ ti ṣe tó lè trace bọ̀bọ̀ yẹn láti lè fún àwọn ọlọ́pàá lọ́wọ́. Ó yẹ ká dẹ́kun gbogbo wàhálà ẹ̀ láwùjọ wa. Pé káwọn kan kọ́ sọlé ayé di nǹkan ìnira fáwọn míì. So ọ̀gá Koko Zaria ní àwọn ò mọ̀ ń pa ẹ̀, ẹ jẹ́ ká gbàgbọ́ pé wọ́n mọ̀ ń pa ẹ̀, ẹ jẹ́ ká gbàgbọ́ pé wọ́n mọ̀ ń pa ẹ̀ torí wọ́n ti fi àlùkùránì búra lóòótọ́ pé àwọn ò mọ̀ ń pa ẹ̀. Aláàjì dẹ̀ ni wọ́n, aláàjì ni ọ̀gá Koko Zaria, wọ́n dẹ̀ mọ̀ túmọ̀ àlùkùránì. Olú èmi báyìí tí wọ́n bá fi bíbélì búra ó wá búra èké ó búra sàn ó kú Ọlọ́run. Tí wọ́n bá dẹ̀ bí wọ́n ti jọ́ mọ́ ní tíátà tí wọ́n bá fi tàgé búra ó búra èké ó búra sàn ó kú sàtàgé. So báwọn náà ti ṣe jẹ́ mùsùlùmí yẹn táwọn náà bá ti fi àlùkùránì búra ẹ jẹ́ ká gbà pé wọ́n mọ̀ ń pa ẹ̀. But concern tiwa ni pé báwo ni bọ̀bọ̀ yẹn ṣe pòórá láàrin gbogbo àwọn èèyàn tó wà ní ojú agbo yẹn. Báwo ni wọ́n ti pòórá? Àtẹ̀tún gbọ́ pé àwọn ọ̀gá Koko Zaria àwọn náà ìyàwó Láwórì lówó lọ́jọ́ yẹn nínú ẹkún gbàtọ́kọ ẹ̀ tán gbọ́ pé lọ ilé ìwòsàn tán tó ń sun ẹkún pé kọ́kàn máa kú wọ́n ní wọ́n tẹ̀ ná lówó wọ́n fi pé kọ́kàn lè wálẹ̀ ara pé wọ́n mọ̀ ń pẹ́ náà ni ara pé wọ́n fìfẹ́ hàn náà ni. Mo wá fẹ́ sọ ọ̀rọ̀ tún lọ síbì kan. Ẹ̀yin ọ̀gá wa nídìí iṣẹ́ tíátà ẹ dójú tì wá, ẹ dójú tì wá. Ó mà ṣe o, àṣé báyìí lójú ayé ṣe rí, àṣé báyìí lójú ayé ṣe rí. Ẹ̀yin ọ̀gá ń tíátà alẹ́ Yorùbá ẹ mà dójú tìra yín o. Láwórì ọmọ tampon ni kí bàbá wọn láyé gbédè confam ẹ̀ àbí ọmọ tampon mélòó ló wá dìde sọ̀rọ̀ ẹ̀ báyìí nítorí pé gbogbo ẹ̀ ń jẹ lábẹ́ àwọn kan ẹ̀ farí sínú. Kárìkì sọmọ tampon ìyẹn lẹ máa ń tì gan mọ́ pé it's because kì í ṣe ọmọ ẹgbẹ́ wa níjẹ́ ká dá sí ọmọ ẹgbẹ́ yín ní báyìí kúrẹ́tẹ̀ dá sí gbogbo ẹ̀yin bàbá yẹn àbí kẹ́ máa dá nǹkan tó nítumọ̀ kẹ́ máa wẹ́n tẹ́ máa suspend kiri ta ló gẹ́ ta ló kọ́ iṣẹ́ yẹn nìkan artist night pápá dúró wọ̀wọ̀wọ̀ nǹkan tó yẹ kẹ́ dá sí kò sẹ́ni tó dá sí kò sí nǹkan kan tó sọ̀rọ̀ sínú yín. Mi tẹ̀ ní kẹ́ bá ọ̀gá Koko Zaria jà ṣùgbọ́n kẹ́yìn náà tẹ̀ jáde kẹ́ condemn wà yẹn pé ta ló lè fọ́ ògùn níwájú olórí ọmọ nìkejì ẹ̀bẹ́ yẹn. Káwá ní ọlọ́ọ̀ta Láwórì lọ bó ṣe níjọ́ yẹn náà síbẹ̀ ṣe ní sọ̀rọ̀ náà lélẹ̀ ṣé bọ́mọ tampon ni àbí kìlọ̀ àbí ṣé bí ọ̀gá wa ọláyà gbé wọn confam pé ọmọ tampon ni so ẹ ṣe wá jáde ńsìn kẹ́ ẹ sọ̀rọ̀ ẹ̀yin bàbá ń tampon yẹn. Ó túmọ̀ sí wípé alábòsí pọ̀ nú àwọn bàbá yẹn ẹ má bínú pé mo sọ bẹ́ẹ̀ torí kánìkì sọmọ tampon báyẹn ẹ tún ti máa jáde pé torí kì í sọmọ tampon ní ò jẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ ọmọ tampon ni bàbá Láwórì mélòó ní ló jáde ńsìn mélòó ní ló jáde nígbà tọrọ tó yà máa kú sẹ́yìn lẹ́yìn mẹ́ta ẹ̀ mo mọ iye gbogbo ọ̀pọ̀lọpọ̀ yẹn tó jáde tẹ́ ẹ sọ̀rọ̀ ẹ sì sọ̀rọ̀ nípa Láwórì báyìí sí ọmọ tampon ni sí ọmọ tampon ni so kí wàá ní ẹgbẹ́ yẹn dálé lórí ńgbà yẹn ńgbà tí ọ̀rọ̀ láìfa àwọn ọmọ ẹgbẹ́ Yorùbá kẹ́yìn lára kí ni tún ẹgbẹ́ tá à ń ṣe ńgbà yẹn.
mà sí o, ó mà sí o, mà sí o. Nísìnyí báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn bloggers tá a rò pé a máa dá sí gan kò sẹ́ni tó dá sí. Ṣé àwa mọ bàbá Láwórì ni? Ṣé ẹ̀dẹ̀ fẹ́ kí ìyá jẹ́ gbé ni? Wọ́n fògò lórí èèyàn láì ṣẹran. Irú ẹ̀ṣẹ̀ wo ni bá àṣẹ? Irú ẹ̀ṣẹ̀ wo ni bá àṣẹ? Ẹni tó fògò lórí èèyàn lójijì ó gbèrò àti rán ẹnìyẹn lọ́rùn ni. Then àwọn nǹkan kan wà tí èmi ń gbọ́ lẹ́yìn tí mò ń wò pé ṣó ó lè jẹ́ bẹ́ẹ̀. Èmi gbọ́ pé ọ̀gá Láwórì, ọ̀gá Ọláìyá Igwe, ọ̀gá Gógó Zaria inú igbá kan ni wọ́n ti ń mú mi tẹ́lẹ̀tẹ́lẹ̀. Wọ́n jẹ́ followers ẹnìkan tí mo forúkọ bò láṣìírí nínú àwọn àgbà onímọ́tò lẹ́kọ̀ọ́. Ṣùgbọ́n nǹkan táwa tún gbọ́ ni o pé ìjà yìí ó dà pé ìjà ọ̀rọ̀ onímọ́tò ni. Wọ́n ní ọ̀gá Láwórì náà súnmọ́ àwọn onímọ́tò. Kódà wọ́n tẹ̀ sọ pé kó lórí pọ̀rọ̀ tó ṣẹlẹ̀ pé wọ́n ti fẹ́ fún ọgbà bàbá Ọláìyá Igwe náà ní gáràjì tẹ́lẹ̀tẹ́lẹ̀. So wọ́n wá ní wípé àwọn kan tẹ̀lé ọ̀gá ṣe ẹ̀mẹ́jẹ̀ tọ́tán kó wà ní gbogbo àwọn olùkọ́ yẹn ọ̀gá ṣe àwọn kan tẹ̀lé ọ̀gá wa pé ó dà pé ìjà yẹn ló ṣẹlẹ̀. Ọ̀gá wa àti O tún wà lórúkọ wọn. Ọ̀gá wa Ọláìyá Igwe àti ọ̀gá wa Láwórì àwọn tẹ̀lé àti ọ̀gá wa Kókó tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ṣùgbọ́n nígbà tí ọ̀gá wa ṣe táwọn dépò tí ọ̀gá wa Kókó tẹ̀lé wọn, wọ́n ní ọ̀rẹ́ wa fẹ́ máa fa pé ọ̀dàlẹ̀ ni ṣe bá jọ ń jẹ tẹ́lẹ̀ ni kó yẹ kó lọ pé bá yá nǹkan tó fa wàhálà nìyẹn. Ṣùgbọ́n síbẹ̀ náà ṣe yẹ ká wá máa gbèrò àti gbẹ̀mí ara ẹni. Justice for Láwórì. Justice for Láwórì. Justice for Láwórì. Ara àwọn blogger tó pariwo justice for Timothy ni mí. Ara àwọn blogger tó ń pariwo justice for Mohbad ni mí. Now wọ́n tún ti join ní ti Láwórì náà. Bàbá dẹ̀ rí dájú òdodo àní padà. Ẹni tẹ́ bá mọ bọ̀bọ̀ yẹn ẹ fà jáde. Ìyà gbọ́dọ̀ jẹ Láwórì gbé. Ẹ wo gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, ẹ máa bá mi share video, ẹ bá mi tẹ like and love, ẹ máa bá mi tẹ like and love, ẹ máa bá mi tẹ like and love, ẹ máa bá mi tẹ like and love, ẹ bá mi share dé lọ, bá mi subscribe sí YouTube channel mi. Ẹ̀yin ọ̀gá oní tíátà tẹ tara yín lọ́pọ̀, ẹ ti rí nǹkan tá à ń sọ báyìí. Ẹ máa gbọ̀n lé àtẹ̀lé àwọn onímọ́tò kiri bẹ́ẹ̀ ni pé iṣẹ́ tọ́lọ̀ ń gbélé lọ́wọ́ ètò yín jẹ. Ó ní ẹ jẹ dòdò tá lò sòdodo báyìí. Ẹ̀rù pé ẹ ti gbowó lọ́wọ́ wọn, ilé tó fẹ́ ṣe birthday, ilé tó fẹ́ sílé, nígbà tẹ́ ti pè wọ́n tẹ́tẹ́ ti náwó, ẹ lè sòtọ́ báyìí, ẹ lè sọ báyìí, ọ̀gá yóò fàárí sínú. Máa ṣe lára yín o. Adéọmọdé lórúkọ mi, Ìlàrẹ́ ni mi, ọmọ àtẹ̀lé Ògùn Yégbè, ọmọ akẹrin ni mi ní Ìlàrẹ́ Òṣòmùṣòmù ẹ̀yẹ. Èmi lọmọ olókè kọ́kọ́rọ́ bìtì, ọmọ olókè méjì tàgọ̀tàbọ̀. Ẹ bá mi share fídíò yìí, ó dàbọ̀.